Daddy mi Saheed Osupa ẹjọ́ ẹ bá ń dáríjì Portable ẹ bá ń dáríjì ọmọ ẹranko tẹ́ ẹ mú mo forí ìyá yín bẹ̀ yín mo fi ṣẹ̀dá bàbá yín bẹ̀ yín mo fi gbogbo ń tẹ́ ẹ ní láyé yín mo fi bẹ̀ yín bàbá mi Saheed Osupa ẹ wọlá bíbí ẹ wọlá bí ire tá a bí yín mo fi mọ́ kàmìdínà bẹ̀ yín ẹ dákun ìdọ̀bálẹ̀ mi ní tẹ́ bá ní ó lu ẹ̀wọ̀n yóò lu ẹ̀wọ̀n tẹ́ bá ní kan pa wọn ó pa ó kọjá ààyè rẹ̀ ẹ má jẹ́ porogodo ayé lù fúnjó ẹ má jẹ́ òṣèṣìn bá mi Saheed Osupa mo fọlọ́run búra ẹ tún dùnnú yín kò ní bá yín nú jẹ́ ẹ dákun tẹ́ bá ní kẹ́ wo dúdùn fọ̀n ẹ ọ̀rọ̀ adégun ẹ dákun Portable tó bá ti dé ọkọ̀ ó pọ̀ òní jẹ́yàn ó sì òfò ẹsẹ̀ téèyàn bá bẹ̀bẹ̀ bọ́ bàbá mi ẹ má bínú sí ẹ dáríjì ọmọ yín ni ẹ káàsán ẹ káalẹ́ àti tí mo wà. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Ọ̀rọ̀ Portable tún ti bá bomi iyọ̀ báyìí o. King Saheed Osupa ọ̀dà kò ti dáríjì Portable báyìí o. Ẹ ṣáà rí i pé Bobby Morgan ń bẹ̀bẹ̀, gbogbo ará Ìbàdàn ń bẹ̀bẹ̀, everybody ń bẹ̀bẹ̀ lórí internet left and right, gbogbo TikTok gan ti fàyà. Wọ́n bẹ̀rẹ̀ sí ń bẹ Olúfimọ ni o. Wọ́n ní kí Olúfimọ jọ o kó jèbù rẹ̀ lórí ọ̀rọ̀ Portable o. Torí ọ̀rọ̀ Portable báyìí ó ti wá fẹ́ sú gbogbo ayé báyìí. Wọ́n ní King Saheed Osupa ti officially withdraw legal case against Portable. Ìgbà tán rí bí gbogbo àwọn èèyàn ṣe ń bẹ̀bẹ̀ lọ́tún àti lósì àtọmọdé àtàgbà àtobìnrin àtọkùnrin, wọ́n bá ní Olúfimọ group, like the head of Olúfimọ now write official letter láti withdraw case Portable kúrò ní court pé kí Portable free, but ó láwọn condition kan nú ọkàn ṣáà free wọn bẹ́ẹ̀ o, but the letter reads: the management of King Dr. Saheed Osupa wishes to inform the general public that the legal action previously insisted against Habib Okikiola, popularly known as Portable, has been formally withdrawn on the instruction of Saheed Osupa. Ṣé mo pé mo sọ pé wọ́n ní wọ́n ti withdraw case. So letter tí wọ́n fi withdraw case yẹn láàrin náà ni mo ń ka, it is essential to clarify that the legal proceedings were initially initiated by Osupa's management team in response to what is considered a grave violation of intellectual property rights and unacceptable pattern of defamation and public misconduct. Hence, the intention was not personal, but set a precedent that will discourage unruly behavior and promote responsibilities, especially among young artists. However, the following heartfelt pleas from several prominent Nigerians, among who are Alhaji Ahmed Lawal, CEO of Landmark Concepts, and Saheed Ibile, CEO of Harmony Holdings Limited, Alhaji Fatai Lajero, on behalf of Olufimo Royal Parliament, and Alhaji Waheed Ogunsesan, the National President of Olufimo Fans Club, are moved by Portable's plea following inability to meet the bail conditions. Osupa gave a personal directive for the immediate withdrawal of the case. Portable tó bá láyà kẹbọ jẹ má lọ jẹ ẹbọ, ó ti wá lọ jẹ tó ká ẹ láyà báyìí. Olúfimọ náà gbogbo èèyàn náà tán ṣe ń bẹ̀bẹ̀ lọ́tún àti lósì. Wọ́n mọ̀ pé Olúfimọ náà máa forgive her because Olúfimọ náà ojoojúmọ́ ni bàbá náà fi ń ju ọ̀kọ̀rọ̀ lọ bá Wàsíù Àyìndé, everybody ń tagbára wọn, kò dẹ̀ sẹ́ni tó fọlọ́pàá gbéra wọn, but lórí infringement yìí nìkan lèmi feel pé bóyá wọ́n ti make move, but when it comes to bóyá verbal words is a normal thing. Anyway, jẹ́ kí n máa kà lọ́nà. Please know that the decision is driven by compassion and the hope that this movement will serve as turning point in Portable's life and career. As Osupa believe that while accountability is essential, mercy too is a pillar of leadership. He hopes that Portable sees this opportunity to reflect on growth and transformation. Wọ́n ní kí Portable lọ change o. Kò ń jẹ́ kó máa fẹnu já wáyà kákàkiri kó máa fa àwọn àgbàlagbà ta káìsì lójoojúmọ́, kó dẹ̀ feel pé wọ́n lè bouncing wọ anywhere tó ń lé wùn lè tẹ ojú anybody bọ́nlẹ̀. Wọ́n ní kó máa dúpẹ́ lọ gbogbo àwọn tó ṣàánú ẹ̀ o, gbogbo àwọn tó dúpẹ́ tó ń bẹ̀bẹ̀ fún everywhere. Wọ́n ní kó máa dúpẹ́ o. Wọ́n ní tó tún wá bí wọ́n nú ni pé wọ́n ní kó lọ now àwọn condition yẹn ni pé wọ́n ní kó lọ retract àwọn statement implying that Saheed Osupa should be held responsible for anything that happened to him. Gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ẹ wọ́n ló ń kà lákàkiri náà fẹ́ lọ fi kọ́ ẹni ẹlẹ́ni lọ́rùn ẹ̀ tó jókòó jẹ́jẹ́. Ṣé òun ló fẹ́ lọ fi kọ́ lọ́rùn ni? Confess to the falsehood of the public claim of his lawyer chief
by Isaac Adebayo about holding Saheed Osupa's leg, begging for forgiveness because, contrary to the claim, Osupa did not even set his eye on Portable. Olóṣùpá gan ò rí ẹ kí àtò ń parọ́ oríṣiríṣi. Anyway, eléyìí wọ́n ti fi fà á létí, ọlọ́mọ ẹ̀kọ́ fà á létí já mi ìdẹ̀mọ́ bóyá o máa gbọ́ torí wọn náà ló na pásítọ̀ na babaláwo ti na àfáà babaláwo na olókùn tó ti nà bọ́dà pàwọn yẹn bóyá o bẹ̀rù wọn ní àtìkò tí ìyé mi gbọ́ o bẹ̀rù àfáà o ti na àfáà o ti na pásítọ̀. Now, reflection time, Lele Ifun. Go and sit yourself down and see how you're going to go about your life and be calm. Anyway, thanks for watching. Whatever update that is going on, we'll still bring it to you. Okay, thank you. Bye.